ẹ jẹ́ kí fún yín ní àṣírí kan lálẹ́ yìí. Ẹ̀yin generation yìí, àìnú yín máa ń ṣe mí gan. When I see your tí bá ti rí yín, tí bá ti súra yín dìbò tẹ́ fi máa ń ṣe, àìnú yín máa ń ṣe mí. Eléyìí tó pọ̀ jù nínú yín ò mọ̀ pé ayé wà. Ẹ kàn wà nínú ayé ni. But nǹkan tí mo fẹ́ ṣe yìí, àṣírí tí fẹ́ fún yín ó máa tú ọ̀pọ̀lọpọ̀ ilé. Wọ́n fẹ́ mọ̀ pé ayé wà. Àbí ẹnìkan wà lẹ́gbẹ̀ẹ́ ó ń fúnra sí i. Ó fẹ́ mọ bẹ́ẹ̀ ni ẹ ṣe jẹ́, àbí ìyàwó àbọ̀ ọkọ. But ìwọ tí o bá lè rárá gbà sí má wò ó. Mo fẹ́ fi àṣírí ayé hàn ẹni o. Ṣebí ẹ mọ aláǹtakùn gangan, spider tó máa ń ta òwò aláǹtakùn yẹn. Wà lọ wá omi òkun sínú ike báyìí. Omi òkun yẹn lè má jù báyìí lọ. Ó lè má kún kíkè yẹn, kò nídìí kó kún bí half òtítọ́. Wà wá spider yẹn kan wá jù sínú ẹ̀ wá dé. Tó bá ti fẹ́ sùn lálẹ́ kó wá gbé síbi orí ẹ̀ báyìí. Ṣùgbọ́n ẹni tó bá fẹ́ mọ̀ nípa ẹ̀ Pacific yẹn, ó máa kọ́rúkọ ẹ̀ wá jù sínú omi yẹn wá dé wá gbé síbi orí ẹ̀ wá sùn. But nǹkan tí o bá rí ní ọjọ́ kejì, má sọ fún anybody, èmi nìkan ni kò sọ fún wọn. Torí ó léwu díẹ̀. Rò dáadáa kó tún ṣe o. Long live the king, my king. I appreciate you, sir. How are you? Very okay, sir. I'm fine, sir. Thank you, sir. What is going on? Nothing more. I'm just here waiting for you to come alive, sir. Brother? Yes, Wọ́n sir. rí pé ẹ gbé prófáìlì ọkùnrin kan sí background mi. Who is that man? Mo cruise man ni. Mo cruise ni. Mo ṣeré ni. Mommy, there's one here. Ta lọkùnrin tẹ́ gbé sí background yìí? Cruise husband mi yẹn náà ni Mr. Worobo. Gbà tí What do you wọ́n mean by bú wọn bẹ̀rẹ̀ ni mo sọ pé What do you mean by cruise husband ṣeré No, you don't serious. ọkọ ṣeré. No, àwọn toast mi a kò fi ṣeré ni. Okay, wọ́n ti toast yín àbí? Rárá ọba. So gbogbo owó ẹni kíkún mi owó cruise náà ni àbí? Cruise ẹni kì í ni wa. Àmọ́ pé ayé dà àṣà àjẹpẹ́ ayé sà. What are we talking? 5 years with this time. Where do you see yourself? In my husband's house with my kids. With my 2 kids. Living large. Appreciating God. Supporting people. Building people. God will grant it. Amen, sir. Amen.
but the more power is in your hands. Yes, sir. When you plan focus, there is some topic that we want to discuss this night. Okay, sir. This afternoon, you say something. You say that all what I need a man that will be giving money so that I'll be doing business. Yes, sir. Yes, sir. It's a, if a woman have like 20 business, theory, abi, abi, èèyàn gba ẹ̀ nífọ̀kànbalẹ̀ sínú ayé. Yeah, oh, but nothing is constant in life. The only thing that is constant in life is Ó change. máa bẹ́tà ká sọ Yorùbá. Okay, sir. Change nìkan tó constant ní ayé yìí. If I'm not working and my husband alone is working, sometimes I'm not, ó lè lọ rí ọ. the question that I'm asking is different from what you're asking. Okay, sir. I'm sorry about that, sir. Can you please Tí come obìnrin again, máa sir? ṣe tí obìnrin máa ṣe bísínẹ́sì mẹ́wàá, ṣé oríire ni àbí àìnífọ̀kànbalẹ̀ ló gbìn sí ara ẹ̀? That is my question. I don't talk about husband and wife. Ọba Okay, tí obìnrin bá ń ṣe business. let me do this kó lè yẹ. Ìbáìjọkùnrin ìbáìjọbìnrin kó ní bísínẹ́sì bíi mẹ́wàá. Ṣé oríire ni àbí àìnífọ̀kànbalẹ̀ ló gbìn sí ọkàn ara ẹ̀? But it depends on the person. Ó depend lórí individual yẹn. Ẹlòmíì máa ń find happiness in doing their business. Bí Mọ́mí Alákìjà ń sìn kò ṣe business kan ló ń ṣe. Fọlọ́runṣọ́ Alákìjà. Dangote kò ṣe business kan ló ń ṣe. You understand? So if you, it depends on what joy you find in what you do. Ẹni tí inú ẹ̀ ò bá dùn àti ṣe nǹkan kò lè ṣe nǹkan yẹn kó yọrí rere sí rere níbẹ̀. Bí téèyàn bá fẹ́ wá kọ́ṣẹ́ lọ́dọ̀ mi mo máa ń béèrè question kan lọ́wọ́ ẹni náà. Màá ní ṣé wọ́n ní kó wá kọ́ṣẹ́ yẹn ni àbí ó ń wù ẹ́ látọkùn ẹ̀? Ṣé ìdùnnú ẹ̀, does that thing you want to learn ṣé ó máa fún ẹ ní ìdùnnú àti ṣe? So if you tell me it doesn't pay, you don't find joy in doing that thing, it's always a problem for me teaching that person. But tí kíní yẹn bá wá láti inú ẹni yẹn tó ń fún ẹni yẹn ní ìdùnnú àti ṣe, ó máa easy fún èmi torí tí bá ti sọ ẹyọ kan ó máa yé nígbà mẹ́wàá. There are something So it depends on the individual. There are something that you people are misquoting. Okay, sir. You What's that, mentioned sir? Alakuja, you mentioned Dangote. Yes, sir. The way táwọn yẹn fi ń operate ó yàtọ̀ sí nǹkan táwa ń sọ. Bí mo ṣe wà ẹ́ nísìn from example, we have King Solomon Estate, am I right? Ẹni tí ò bá mọ kúlẹ̀kúlẹ̀ story yẹn wọ́n ní èmi ló ní estate, am I right? Possible, sir. So thousands of people wọ́n máa ń sásá bẹ́ ènìyàn láti ṣe business tẹ́ máa rò pé bẹ́ẹ̀ ènìyàn ló ní. Irú ènìyàn bẹ́ẹ̀ yẹn tẹ́ bá lọ ń sáré lé ènìyàn kan sáré wọnú kòtò ni. Ṣé rí, when we are talking about business, there is difference between Ọba Solomon ti ní orúkọ. Ẹnìkan wá sọ́dọ̀ mi ó lóun fẹ́ dá company sílẹ̀, ó forúkọ mi dá company sílẹ̀. Òun ló bójútó company ẹ̀, commission nìkan lèmi ń gbà. Ó yàtọ̀ sí wípé kí ènìyàn kan kó gbé ṣọ́ọ̀bù mẹ́wàá má yà. Tó dẹ̀ jẹ́ pé òun ló create ẹ̀, tó dẹ̀ jẹ́ pé òun ló máa bójútó gbogbo ẹ̀. There is difference. Very right, sir. Because ẹni tí téèyàn bá wá sásá bẹ́ẹ̀ mi
tó ń ṣe business bó bá wọn kí business yẹn collapse kò kàn mí nǹkan tó kàn máa stop ní commission mi ṣùgbọ́n business tèmi fúnra mi gbé máyà tó yẹ pé mi ló create ẹ̀ mi ló build ẹ̀ tí kòkó bá ní problem níbẹ̀ orí mi ló wà tẹ́lẹ̀ tí bá ṣẹlẹ̀ ní anywhere nínú mẹ́wàá yẹn I'm the one to go for it it's my priority. So now doing like a different type of business only one person tẹ́nìyàn ò bá take time tí ò bá ní àmójú kúrò ó lè dá ọpọlọ èèyàn rú because one business one problem ni iṣẹ́ dá o but iṣẹ́ ò gbọ́dọ̀ pọ̀ jù bí iṣẹ́ bá pọ̀ jù ẹnìyẹn máa jẹ́ ẹrú iṣẹ́ tó máa fi kú ni kò ní time fara ẹnìyẹn máa lórúkọ ayé máa mọ̀ sórí iṣẹ́ but kò ní gbádùn ara ẹ̀ tó máa fi jáde láyé. You understand? So ilé ayé yìí téèyàn bá plan big ó dáa téèyàn bá plan big ó dáa but plan big adùn tó wà nínú big plan máa ń adùn ẹ̀ kékeré ni nǹkan táwọn èèyàn máa rí tí wọ́n máa tọ́ka sí yẹn máa pọ̀ but within yourself you know that the happiness that you have is small. So this life téèyàn bá fẹ́ ṣe nǹkan advice mi ni pé kó go for what you believe on but try to plan your happiness join it. Torí téèyàn bá wálé ayé bó ṣe ń kó ṣiṣẹ́ tó tí happiness yẹ bá jẹ́ 20% tí sadness yẹ worried yẹ wá jẹ́ 80% ẹnìyàn ráyé wá but tó bá yẹ jẹ́ 50-50 ó wà manageable but tó bá jẹ́ pé 20-80 30-70 ẹnìyàn wá ṣẹrú ayé nìyàn. So that is it. So ní program tí a ṣe ní tí mo ṣe láàárọ̀ yìí ẹ̀yin mélòó ni mo gbé wá sókè? Èmi Bible reader, Quran reader. Question tí mo bèrè kan lẹ́nu dáhùn. Program tí mo Okay, ẹ ṣe má bínú sà. láago 5 àárọ̀ yìí èèyàn mélòó ló wá sókè nígbà tí tẹ́wà palace? Èmi àfà àti Láàárọ̀ chairlady. láago 5 ọgbẹ́ni wá sókè láago 5. No, ẹ̀gbọ́n aláago 5. Nígbà tí mo ń sọ̀rọ̀ ẹ̀sùn yẹn. Gbé wa sókè àwa sálẹ̀. Gbà tó wá di the end lè wá ṣe wá gbé wa sókè. Okay. Ní premises tí mi ò gbé yín wá sókè yẹn. Viewers mélòó ló wà? 500 and 600 and 700 and. Okay. So ṣé ẹ rí gbogbo ẹ̀yin tí mo máa ń gbé wá sókè lórí láìfò yìí? I'm doing it to create mo ń ṣe láti pèsè àyè sílẹ̀ fún yín ni. Gbígbé tí mo gbé wá sókè kò pay mi. Nígbà tí mo wà lórí Facebook mo máa wà lórí live ní Facebook, Instagram máa wà ní 1 point tó bá low pa máa wà ní 700, TikTok 800 upward, Facebook 1.2 point ni. Ṣùgbọ́n ní ayé ìgbà yẹn mo ti build àwọn èèyàn o.
àwọn èèyàn tí mo ti build lórí platform tí mo ti fún ní platform tó yẹ pé Ọbásanjọ́ náà jẹ léde kọ́kọ́ tẹ ìyá láìmọ̀ rí ẹ̀dá more than 200 people. But ó ní kíní kan tó ń ṣẹlẹ̀ ní palace yẹn. Àwọn kan rò pé gbígbé yín tí mo wá ń gbé wá sókè yẹn pé mo wá ń fi yín powó. Àwọn kan rò pé tí mi bá gbé yín wá sókè mi ò ní ṣe live. Mo ń ṣe láti help yín ni o. Ẹ ò ní èrè kankan tó ń ṣe fún mi. Kò fẹ́ kẹ́ mọ̀ lálẹ́ ní káwọn tó kù máa gbọ́ ní comment section. Mo kàn jẹ́ ẹ̀dá kan tó fẹ́ kí gbogbo ènìyàn ṣoríire ni. Mi ò ní ìdàtí stress ara mi kí n tó rí owó mọ́. Torí Ọlọ́run yan àwọn ẹ̀dá kan tì mí tó yẹ pé wọn ò lè fọ̀rọ̀ mi ṣeré ìṣẹ́jú kan. Yàtọ̀ sí àwọn tó ń fún mi ní owó ń bì. Ó ní àwọn kan tó based mi sórí salary tí wọn kì í wá sókè but wọ́n wà ní comment section. Wọn kì í ta sí anybody. Ṣé ẹ̀yin mọ ẹni tó ń pè ní Kenny Allen? Sir. Mọ́tò méjì ló ti fún mi. Àwọn èèyàn kan wà ní comment section yìí tí ẹ ò mọ̀. But ẹ̀yin tẹ́ wá wà lókè yìí, tẹ́ máa wá sókè yìí. Mo fẹ́ kẹ́ lo ìgbà yín dáadáa. Ènìyàn ló máa ń jẹ́ kí èèyàn mú èèyàn. Ògo tèmi gbé wá sáyé nìyẹn wípé kí àwọn ènìyàn jàǹkànjàǹkàn kó máa wá Ọba Solomon. Ká ní pé mo jẹ́ ẹ̀dá tó máa ń tọ́jú bọlé ni, mo máa ń lówó jù báyìí lọ. But wọ́n máa ń mọ pòdè mi. I don't beg for anything. Nǹkan tó bá fẹ́ ṣe fún mi kó ṣe, tó bá dẹ̀ ní ṣe kó ṣe mi. Mi ò kí ń wojú eré anybody. That is me. Mo dẹ̀ like normal life tí mo live yẹn. Because ilé ayé yìí le gan. And nǹkan tí Ọlọ́run kó sí mi lára mi nìkan ló mọ̀. So out of these people in this palace, olúkálùkù máa jèrè sí ọwọ́ ẹ̀. But you, gbogbo àwọn tó wà ní palace ìwọ ló jọlá palace jù nínú àwọn set tó wà ń bẹ̀ lọ́wọ́ báyìí. Bẹ́ẹ̀ni sá. But ọlá tó sì jẹ yẹn kékeré ni. Ọlá yẹn sì pọ̀ sí tó sì fẹ́ jẹ. But má ṣàbòsí. Mi ní ó ń ṣe. Mi ní ó ń ṣàbòsí o, but má ṣe. Mo ní I promise sir. Tí wọ́n bá sọ̀rọ̀ mi níbi kan kó ń bẹ̀, má sọ rere àbí búburú. Because nǹkan tó pọ̀ wà lára mi. Àwọn first set tó dàbò sí gbogbo wọn ló jìyà ẹ̀. But wọn mọ bí tí ọfà gbà wá. Má ṣàbòsí because ibi tó ṣe ń lọ fà gan. Ibi tó ń lọ fà nǹkan tí Ọlọ́run fẹ́ lo platform yìí fún ẹ pọ̀. Àtọ̀fún kan tí Ọlọ́run fẹ́ lò fún ẹ. Gbogbo nǹkan tó ṣe rí pátá láti ìgbà tó ti bẹ̀rẹ̀, láti ìgbà tó ti join mi tó ti tàbí jọ ṣe is just 2%. Ó sì kún 98%. Ènìyàn lèèyàn máa jẹ́ o. Bẹ́ẹ̀ni. But kò sí ẹ̀dá tó lè fi mí sílẹ̀ tó lè ní mẹ́nu sí èmi. Because mo ti kọ́ láti dá nìkan wà.
mo dẹ̀ ti kọ́ láti wà pẹ̀lú àwọn ènìyàn kò sí eré ibi tí mi ti lè cope tí ò bá sí network tí ò bá sí internet mọ́lé mi rárá pẹ̀lú orúkọ tí mo ti build sílẹ̀ mo máa jẹun ibi ò lè pa mi. I have built a name kò sí ìlú tí máa wọ̀ ẹ́ sìn tó bá gbọ́ pé ọba Solomoni wá tí ọba ìlú yẹn ní fún mi láyè láti rí òun. So ẹ tọ́jú ìwà yín kẹ́dẹ̀ máa ṣe bẹ́ẹ̀ sí Thank you, sir. ènìyàn ò lè pé tán o. Bẹ́ẹ̀ni. Èèyàn máa ní bọ̀tì méjì ni mo rí lára ẹ̀ láti bàtà àtijọ́ ń sọ̀rọ̀ Thank you, sir. ló ní ìdíkì sọ̀rọ̀ àti wọ́n sọ. Ọba ń sọ̀rọ̀ mo lè Ọlọ́run ló gbàdọ̀ change mi. Sọ mọ̀ ẹ́ pé ibi eré láti mọ̀ títọ́ ọ̀rọ̀. Bẹ́ẹ̀ni, sir. Mo rí wípé ó máa ń nǹkan tí o need nǹkan tí o need no jẹ́ báwo mo ṣe lè gbé kalẹ̀ náà nǹkan tó sọ pé o need tí ẹlòmíì bá fẹ́ lọ sí ibi kíní yẹn o máa distract ẹni ẹbí pé o ní ibi kíní yẹn bọ̀ lọ́dọ̀ ti tiẹ̀ o lè má rò pé eré ni o lè má rò pé jófìà it's not a jófìà it's not a eré o ti ṣe kíní yẹn more than 30 times. Mo lè má mọ̀ ọba. Wo lè má mọ̀ wọ́n lè má sọ pé eré ló ń ṣe àbí ó ń joke bí mo ṣe wà yìí tẹ́ bá serious tẹ́ bá ń sọ̀rọ̀ mi ò ní kàkún tẹ́ bá ń ṣeré tẹ́ bá ń sọ̀rọ̀ máa pick ọ̀rọ̀ mi èmi ò kí wọn kí n báyìí mi ṣeré o tẹ́ bá ń ṣeré ẹni tí tẹ́ bá ń ṣe nígbà tẹ́ bá ń ṣeré yẹn máa pick ẹ̀ tẹ́ bá sọ fún mi pé bá mi wà ní màá ní mo ti gbọ́ ọ̀ tó máa wà lẹ́gbẹ̀ẹ́ ikú mi torí tọ̀la ibi eré lèmi tó máa ń pick ènìyàn ni mo tó máa ń mọ ènìyàn. But èkejì yẹn mi ò ní sọ. Màá sì hold on nìyẹn. But my own key for you is kíní yìí mi ò jẹ. Má fẹ́ràn mọ́. Kíní yìí mi ò jẹ. Anybody bá wá ń ṣeré lọ sí ìkan tí ò jẹ yẹn. Don't talk anything about it. Okay. Don't use it to joke. Ó jẹ náà nìyẹn. Mo fẹ́ jẹ náà nìyẹn. Mo ní ìdí ẹ̀ nìyẹn. Okay, sir. Mi ò fẹ́. Anybody bá ń ṣeré lọ síbẹ̀, má sọ̀rọ̀ nípa kíní yẹn. Okay, sir. So that is it. All right, sir. Thank you very much, sir. Àwọn èèyàn kan wà ní comment section yìí tó wá wọ DM wá nípa ọ̀rọ̀ yìí. Nǹkan ni máa ń sọ fún wọn. Mo ní orí íńtánẹ́ẹ̀tì mo ti mọ̀ yín. Mo ní but mo rí súrà ọmọlúwàbí lára yín. Ẹnìkan sìn ó ní kankan tí ẹjọ́ ń ṣe but ó mọ̀ ẹ́ pé ọ̀dọ̀ mi ló ti wá. But mo ní kó wá dán ẹ wò mo ní kó wá fún ẹ ní testing. Kò sí bí mo ṣe lè sọ ọ̀rọ̀ tí mo ń sọ yìí tó ń sìn you cannot understand it. Torí o mọ ìpínlẹ̀ sọ̀rọ̀ yẹn. Because ẹnìyẹn wá sọ fún mi pé who are you? Mo ní I don't know you but I see the surah of ọmọlúwàbí ènìyàn. Ènìyàn tí ìwà fún mi ní rìsọ́ọ̀tì bọ̀tì kankan lọ lábẹ́lẹ̀ tí ẹ ò mọ̀. So now you will hear my word is be
a responsible woman to the end. Thank you, sir. Advice tí màá fún yín nìyẹn. Because Thank you, sir. ẹ tó bá jẹ nídìí pẹpẹ ẹ tó bá ṣe nídìí pẹpẹ ó máa jẹ nídìí pẹpẹ. Bẹ́ẹ̀ni, sir. Ẹ ṣe mọ̀ pé tó bá wà níbi iṣẹ́ we find all means to come here. Tí o bá wà tó bá ń ṣe nǹkan tí ó wà convenient wàá find means láti wá síbí. Tó bá tó táwọn nígbà tí kíni bá wá jáde àwọn tó yẹ pé wọn ò ní time wọn ò ráyè àwọn ló máa kọ́ gbógun tìyẹ. Tó bá tó wá gbógun yẹn wá pe àdàbí lé wọn lórí. Tó bá ti pe àdàbí yẹn wọn ò lè gbé yí ó máa mú wọn sálọ. Àwọn ọ̀fẹ́ manage ṣe tíṣà náà. Bẹ́ẹ̀ni. Ẹni tí ò lọ sí school tó ní dandandandan òun fẹ́ ṣe tíṣà tó possible. Tó possible, sir. So báwọn kò fẹ́ lọ ṣe tíṣà wá kàwé wá lọ sí school wá ṣe gbogbo process tó yẹ kó ṣe. So that is it. Kò sí nǹkan tó jẹ́ pé ọba Solomon ń lọ́ọ̀fọ̀ ẹnìkan jẹ nìkan àbò láìkẹ́ ẹnìkan jẹ nìkan. Nǹkan tó bá ṣe ló máa jẹ nǹkan tó bá ṣe ló máa gbà. Kò dẹ̀ sí nǹkan tó ṣe tí mi ò mọ̀. But I'm a slow poison man. Ó lè ṣẹ̀mí nígbà míì pé ìgbà tó bá ṣẹ̀mí mo lè fún ẹ ní gift kó má bàa fúnra kó ṣẹ̀mí. Mo máa operate bí win ni. Ó lè ṣẹ̀mí nígbà míì ó jẹ́ pé táwọn tó bá ṣẹ̀mí ẹ̀ máa ta ẹ lọ́rẹ kó má bàa fúnra kó ṣẹ̀mí torí ṣíṣẹ̀ tó ṣẹ̀mí ẹ ọrùn ọwọ́ mo ti mú ẹ mi tí mú ẹ lọ́rùn ọwọ́ so tí wàá fún ẹ lówó yẹn so máa lè ráyè wọ̀ ẹ lára dáadáa. Èèyàn ò ṣe é sá fún o kò dẹ̀ ṣe dúró dè. Ọ̀jẹ́ ọlọ́gbọ́n bí ejò kan níwà tútù bí àdàbà. Ilé ayé tẹ̀dẹ̀ wáyé ayé ò fẹ́ ni fọ́rọ̀ àforí ẹni ara ẹni kan tó mọ̀ má mọ̀ anybody má dẹ̀ báyàn sọ secret life ẹ no matter what. Anybody tó bá meet lórí internet má bá sọ anything about your personal life. So that is the key of internet. I am 4 years old on internet. I was here 2021. That is on the 25th of June 2021. So I'm 4 years old. But within these 4 years, I have experience of 40 years. Àti build àwọn èèyàn gan. Both Facebook, Instagram, and this TikTok. Eléyìí tó pọ̀ jù náà tó ṣe TikTok lénìí, èmi náà tẹ̀lé wá sí TikTok. But àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé àwa tí a build èèyàn àwa náà à wálẹ̀. Ọlọ́run ṣeun. Ayé ìgbà tá ń build ènìyàn inú sápá la wà. But now I'm a billionaire in my territory. When I'm eating, tó bá ti ń jẹun lẹ́ẹ̀mẹ́ta lédè you are a billionaire. Oúnjẹ yàtọ̀ sóúnjẹ o. Ìyàtọ̀ wà pé mo dẹ̀ fẹ́ jẹ fried rice ló dẹ̀ mi jẹ lọ́sàn-án yìí but kò sí owó. Ẹ bá mi ṣe kọ̀kọ́ṣọ̀. You are not a billionaire. Olówó ni ẹ́. But nǹkan tó bá wù mí jẹ lẹ́ẹ̀mẹ́ta ẹni máa jẹ. Tí o bá sí nílé wọ́n máa lọ sí eatery lọ rà wá. Ibi tó bá ti rí kíní náà máa ti lọ rà wá fún mi. Ìtumọ̀ billionaire tí mo ń sọ all the time nìyẹn. Kì í ṣe pé mo lówó tó wọ billions. I'm a billionaire nígbà tó bá lè jẹ nǹkan tó wùn ẹ́ lẹ́ẹ̀mẹ́ta lédè àti wá àtọmọ àtìyàwó. You are a billionaire.
because gbogbo owó tí billionaire kó sí báǹkì yẹn nǹkan tó bá jẹ sínú ní tiẹ̀ ń bẹ̀ tó bá ti kú kì í ṣe tiẹ̀ mọ́ ilé tó bá náà ní tiẹ̀ ń bẹ̀ so that is it. So on internet ọ̀rẹ́ ojúlówó à ń bẹ̀ o. Kò sí nǹkan tí ó lè ṣẹlẹ̀, don't trust anybody on internet. Kò sí nǹkan tẹ́nìyẹn lè sọ, kò sí àṣírí tó lè fi hàn ẹ́. Nǹkan tí ò ṣẹlẹ̀ ní private life ẹni kò sọ fún, nǹkan tó ṣẹlẹ̀ gangan má sọ fún. Because olúkálùkù ń wá ní tó máa fi ṣe content ni. Tó bá rí wípé nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ̀ yẹn ó lè yọ owó fún wọn, wọ́n máa gbé ìjà kékeré sílẹ̀ ni. Wọ́n fẹ́ fi problem ẹ̀ ṣe content. People can do anything because of money. So that is it. Thank you, sir. Any encyclopedia question? No, sir. I said I any want to do question? more of listening. Well, you know, sir, I want to do more of listening now. You don't have problem, man. Eléyìí tí àwọn holy center tó gbé wà ní mo ti sọ lálẹ́ yìí. Thank you, sir. Your friend today can be your enemy tomorrow. Your enemy today can be your friend tomorrow. Yes, it's possible. Don't discuss your private life with anybody on the internet, no matter who the person may be. Wo tó bá wá rí wípé ẹnìyẹn fẹ́ wá gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ tó bá sọ personal life fún ẹ nǹkan tí ò ṣẹlẹ̀ ni kò sọ fún ẹ nígbà tọ́rọ̀ yẹn bá máa jáde kò ní dùn ẹ́. Bí mo ṣe wà yìí ìyá mi ti ya wèrè rí o kíníkan lọ́wọ́ sàn èmi kan wárápá ti gbé mi rí so kíní sì máa ń ṣẹ̀rẹ̀ mí lẹ́ẹ̀kọ̀ọ̀kan tó bá fẹ́ mọ̀ ẹ́ sí pé irọ́ ni mo pa nǹkan tó ṣẹlẹ̀ ni wípé ẹ kàn domi títù lù mí lára wàá rí pé mo máa ṣe content yẹn ni máa kọ́kọ́ jàmbá yẹn kan tó máa kọ́ gbé jáde ni so ìgbà tó bá dẹ̀ máa wá ṣe kíní yẹn òun lójú máa wá tì àwa jẹ́ kó yé gbogbo àgbáyé pé fàbó ló gbélé lọ́wọ́ ó yá wá tì bí wọ́n ṣe operate ilé ayé nìyẹn. Your personal life, don't discuss it with anybody, especially on internet, because everybody want to blow. Nǹkan tó fà á tí ènìyàn lè máa fi chorus nira ẹ̀ ní hòhò torí pé ó fẹ́ create content. So human being can do and do. Anybody can do and do to make money on internet. If you give them the keys. That's true. Thank you, sir. Long live the king. Agbaye. Now we are going for question and answers or any advice. Announcement. Okay. Ekale, everybody, we're cool, Adroti all the time. Thank you for supporting the platform. We really appreciate every one of us. Thank you for always coming here to show us love. Ní alẹ́ yìí, nǹkan tí a fẹ́ ṣe ní alẹ́ yìí ni question and answer. Àbí tẹ́ bá need advice láti ọ̀dọ̀ wa, òun ni kẹ́ send the request. Tẹ́ bá ní ìbéèrè tẹ́ fẹ́ béèrè tí ó rú yín lójú àti béèrè. Ọba ó ti pẹ́ tẹ́tí túmọ̀ àlá o. Ṣé ká fàlà náà sí? Tó bá lálàá náà wọ́n lè wá sí. Okay, àbí tẹ́ bá lálàá náà tẹ́ bá fẹ́ sọ pa àlá tẹ́ lá, question and answer, you want an advice or you have a dream tí ẹ fẹ́ kọ́ bá bá yín tú, ẹ jọ̀ọ́ ẹ send request. Ẹ jọ̀ọ́ tẹ́ bá ti ń gòkè ẹ jọ̀ọ́ ẹ má wà mature about it. We really appreciate you guys. Ẹni tó bá bẹ̀ ní owó lọ́wọ́ tó bá fẹ́ revision tó bá ti ní 20k a lè revision. Okay, fún ẹ̀yin tẹ́ bá dẹ̀ fẹ́ revision tẹ́ fẹ́ kọ́ bá ríran sí
so ọba ọ̀ṣẹ́ ọ̀fẹ́ ògbà promo ti lọ 20,000 naira ní vision ọba dẹ̀ máa rí vision fún yín but tẹ́ ẹ bá fẹ́ kọ́ rí níbi tẹ́ bá fẹ́ private ní whatsapp 100,000 ṣì wà ní point ní 100,000 ọ máa ń gbà fún yẹn. So thank you for joining. We really appreciate you. Thank you. King James, what comments, sir? King James versions in roll. Okay. King James, you're welcome in, sir. Let's walk on that. King James, Dr. Man Richie. Ekale. Ekale ma. Sorry, sir. Ekale, sir. Ṣé fẹ́ bèrè question ni àbí lálà àbí ìfẹ́ kọ́ bá ríran sí owó lẹ́fẹ́ sàn? Ọba Ekale. Ekale ọba. Ekale, sir. Kí ni ìbéèrè yín, sir? Mo fẹ́ béèrè ní pé kí ni ìtumọ̀ ẹ̀ tíyàn bá rí aṣọ funfun àbí èso lójú ọrùn? Tíyàn bá rí kíni? Aṣọ funfun àbí èso tó ti pọ́n. Ayọ̀ ń bọ̀ bọ̀kẹ́ni ẹ jẹ́ olóòótọ́ ènìyàn. Pé Big Sam. Mr. Ṣẹ̀gẹ́ṣò, ẹ káàbọ̀, sir. Kí ni ìbéèrè yín? Ṣẹ̀gẹ́sù màtírò fi ra dátà. Sir, Mr. Ṣẹ̀gẹ́ṣò, ẹ káàbọ̀, sir. Hello, Ọba Solomon Ekale sà. Kí ni ìbéèrè yín, sir? Ok, ìbéèrè mi ni pé sà, mo fẹ́ mọ̀ pé ẹ jọ báwo ni ẹ ṣe máa mọ̀ pé òkè oore tí wọ́n fẹ́ ṣe yìí kò ní búyàn lọ́wọ́ bí bí nìsín ẹ mọ̀ pé àwọn èèyàn máa ń ṣoore ẹlòmíà ṣoore tán àwa di pé a tún jẹ́ bí pé òun ṣoore bọ̀ kí ni sáyẹn tí wọ́n fi lè mọ̀ pé òkè oore tí mo fẹ́ ṣe yìí o kò ní padà wá turn back láti wá ọ̀tì yàn. Kò sí oore tó máa ń dibi tí ọ̀nà tí ìwà tó bá mú. Ok. Ẹ tó lọ jẹun tó bá fi sí oore yẹn lè kó bá. Ẹ tó lọ lu jìbìtì tó bá fi sí oore yẹn lè kó bá. Ẹ tó pọ̀ ọmọ lọ́mọ lẹ́kún jáde tó bá fi sí oore yẹn lè kó bá. Ẹni tó fẹ́ sóore torí ti ṣẹ́ business ara ẹ̀ kí àwọn èèyàn lè sọ wípé òun ló tó tán òun lòún mọ̀ tán ó lè di bíbá. Bíbélì tó sọ pé tí o bá fẹ́ ṣètọrẹ àánú rẹ kí ọwọ́ ọ̀tún ẹ má ṣe mọ nǹkan tọ́wọ́ òsì ṣe yẹn sẹ́rọ̀ pé kò gbọ́n. Ó tọ́ ni náà. Section question and answer láwa. Tẹ́ bá ní question tẹ́ fẹ́ béèrè, ẹ send request. Tẹ́ bá ní àlàtẹ̀lá, ẹ send request. Tẹ́ bá fẹ́ kọ́ bá ríran sí yín, but that one attracts the sum of 20,000 naira, ẹ send request. Kọ́rúkọ nínú ìwé yìí. Kọ́rúkọ mi ò bá. Kọ́rúkọ mi ò sínú ìwé yìí. Kọ́rúkọ mi ò bàbá. Aláyé ọkàn ò aláyé ọkàn yín Olúwa.
Àlàyé ọkàn o, àlàyé ọkàn yín Olúwa. Àwọn èèyàn báyìí táìmù yìí hustle owó ọdún náà hustle kiri. Àwọn èèyàn yìí gan double tap ibi tí wọ́n bá ti ṣe give away sílẹ̀ máa ti rí wọn. The give away àwọn èèyàn hustle gan owó ọdún. Gba àwọn èèyàn mú lámbà lẹ́ẹ̀gan December àti gbowó ọdún o. Ibi matchmaking gan àwọn èèyàn kún bẹ̀. Wọ́n wá boyfriend tó tẹ̀ máa san owó oorun ọdún. Okay. Everybody hustle ni. Mr. Ṣẹ́gun Olúmọdí POP. Ẹ̀sùn àìkọ́lẹ̀ mọ̀. Yẹ ẹ kàlẹ́ sà. Kí ni ìbéèrè yín sà? Ẹ̀yin mi ń bèèrè lọ́wọ́ bá nípa ọjọ́ ìbí ni sà. Pé inú wọn rí nípa ọjọ́ ìbí ìbéèdè kí ni wọ́n kà á sí lọ́dọ̀ mi. Nípa ká máa ṣe ọjọ́ ìbí. Yóò ní túmọ̀. That's a self-determination. Tó bá láìkí lè Ṣé máa ẹlòmíì báyìí ó lè kú 2 months 3 months láti máa pariwo ẹ̀ máa post all this thing for online, so ẹlòmíì ò dẹ̀ ní kàákùn kankan. Ẹ̀dá wọn fáriwo ni. Okay. Thank you, sir. Bàbá mo fẹ́ béèrè question kan sà. Go on. Ẹlòmíì tó bá ti tó time ìgbà birthday wọn yẹn wọn kì í lówó bí èmi ń sìn tí birthday mi bá ti kù bí some days mi kì í lówó lọ́wọ́. Ẹ ti understand? Kí ló máa ń cause kí nìyẹn ọba? Torí sápá ti mú yín tẹ́lẹ̀. Ọba náà ẹ wò ó ṣẹlẹ̀. Ok bí sì kì í sọ pé ok birthday mi mo fẹ́ ṣe birthday mi pé ó mi kí n pèèyàn bíi 4-5 sí pálọ̀ mi ká kọ̀ọ̀kan jẹun ká mọtí ká ṣeré ká gist but tí bá ti main plan ẹ̀ yẹn kò ní àbí tí bá tètè bẹ̀rẹ̀ bí pé bó ṣe jẹ́ April sìn tí bá tètè bẹ̀rẹ̀ bí February ẹ káàbọ̀ ọmọ Ọ̀yọ́ lójú sà. Wọ́n ní sápá ti mú yín tẹ́lẹ̀ sí. Ọba fẹ́ béèrè question mi lọ báyìí. Tí èèyàn bá lálàpò ń rí ẹ̀gbọ́n ọkùnrin lójú oorun táwọn jọ ń ṣe gbólóhùn asọ̀ tẹ́gbọ́n yẹn wá bẹ̀rẹ̀ sí ṣépè tójú ẹ̀ pọ́n tó wá ń datọ́ lẹ́nu tẹ́gbọ́n yẹn bí ṣe ń ṣépè yẹn tójú ẹ̀ le tó wá ń da tó ń tutọ́ jáde lẹ́nu lójú oorun yẹn mo tún wá rí i pé bí ẹ̀gbọ́n mi ọkùnrin yẹn ṣe ń ṣépè ẹ̀gbọ́n mi obìnrin wá yọjú wípé kí ló le tó báyìí tó mọ̀ ṣépè fún ọmọ ìyá rẹ̀ tó kí ló le tó báyìí ìyẹn wá bẹ̀rẹ̀ sí sunkún ìyẹn ló wá ń fà mí kúrò níwájú ẹ̀ pé kí n kúrò níwájú ẹ̀. Ó lè má jẹ́ ẹni aláyẹn bá wí ó lè jẹ́ òwe. Pọ̀tíkọ́tà láyẹn sọ ní wípé ẹ̀gbọ́n yẹn ti gbìyànjú láti ṣe ìjàmbá fún ẹnìyẹn but ìtumọ̀ ìtọ́ tó ń wà lẹ́nu ẹni wípé gbogbo idán tó ẹnìyẹn pa lórí ẹnìyẹn kò ṣiṣẹ́. Ẹ ṣeun gan sábà. Thank you. Thank you. Ẹ yọ̀ nínú Olúwa ẹ yọ̀ ẹ̀yin tọkàn rẹ̀ ṣe dédé àtẹ̀yìn tá ṣe làyàn fẹ́ mo bánújẹ́ kúrò lọ́kàn yín. Ṣé àwọn ẹ̀dá kan wà tí ọkàn wọn ṣe dédé ṣá? Jẹ́ dédé gangan ṣé tó ń ṣiṣẹ́ tó ń function àbí èwo ni dédé gangan? Ẹni tó ń ṣe dédé ni ẹni tó jẹ́ wípé ó wà accurate. Olùfẹ́ bó ṣe wá pálásì kó má ọjọ́ kan ká má wá ẹtì lọ́jọ́ kan. Tí bá pè é láàárọ̀ kó dáhùn, tí bá pè é lọ́sàn kó dáhùn, tí bá pè é lálẹ́ kó dáhùn. Kó má fèlè rí. Òun lẹ tó ń ṣe dédé. Ọkàn tó ń ṣe dédé. Ọkàn tó ń ṣì ń pọ́ǹpù dáadáa tó ń
wà active tó ń pass ẹ̀jẹ̀ síbi tó yẹ kẹ́jẹ̀ lọ. àtàwọn àwọn tí ọkàn rẹ̀ ṣe déédé kò possible kí ọkàn èèyàn ṣe déédé because ìgbà míì wà situation ní jẹ́ àná àsìkò tá a ṣe fún wọn tí ó bá wá sí ká wọnú kí lọ. Okay, ẹ kálẹ́ everybody o. Wọ́n tàn ṣe ni question and answer. Ẹ bá ní ìbéèrè láti béèrè lọ́wọ́ bá. Ẹ send request yín kó bá gbé yín sókè kó lè dá yín lóhùn. Tó bá jẹ́ advice náà lẹ ní láti ẹnu ọba. Ó ní nǹkan kan tẹ́ ní kó advice yín lórí. Ẹ send request. Tó bá jẹ́ pé ó wù yín kí ọba rìnrìn sí yín. Other segment yẹn for free ni ọba ò ní gbowó lọ́wọ́ yín bọ̀. Ìran rírí ọba máa gba 20,000 naira àti ríran sí yín lórí bíbá. But àti ríran sí yín ní private section which is on WhatsApp ọba máa gba 100,000 naira. Nǹkan tá à ń ṣe ní alẹ́ yìí nìyẹn. àwọn fine girl pọ̀ ní comment section yìí. àwọn fine girl tó jẹ́ pé wọ́n ń dúró de give away. Ọba yẹn lèmi wàá mọ̀ bọ̀ àwọn girls máa ń sọ̀rọ̀ yín gan. kí ni wọ́n máa ń sọ wọn náà fẹ́ dókòó ni. Wọ́n sọ̀rọ̀ pé ṣé o ti gan pa ní àbí báwo. wọ́n máa ń láìka tí wà pẹ̀lú ọba o. tí bá fún ẹ ní information kan nísìn ẹ̀dùn máa yà á. ṣẹlẹ̀ ẹni. tí bá fún ẹ ní information kan nísìn ò ní gbàgbọ́. $1 million kan tó wà àkáǹtì mi sí. pọ̀ kò sí nǹkan tẹ́ bá sọ fún mi máa ń gbàgbọ́. but 1 million yẹn àwọn márùn ló ní ká pín fún palace. Orí mi o. Ẹ̀yin tẹ́ wà ní palace inú mi dùn fún yín o ẹ kú oríire náà my baby world fashion. A kú oríire o. ṣùgbọ́n aláàtì wọn tó. God bless the giver. God bless you daddy. Papa mi àbí mama mi àtọ́bá send owó God bless you. aláàtì ẹni wọn tó dé. Ní Olúwa ṣe lóore o tó náà wá sókè. Ọba ìṣe give away. ẹnì kan fún ẹ pé give away náà tó dé. Ọba náà èlòmí máa ń béèrè lọ́wọ́ pé ó ti pẹ́ sẹ́ wọn nígbà wo lọ́wọ́ ṣẹ̀ṣẹ̀ give away 3 million kan bí wà. àwọn ọmọ palace náà ní ká pínlẹ̀ fún kì í ṣe rèéta. Ṣé ti rí reason that you máa ń sọ fún pé kẹ́ join palace ṣé ti rí reason so many advantages wà so many advantages wà nínú palace. Àwọn ọmọ palace náà ní give away. Olúwa Olúwa wa
Ọlọ́run mi. Tí àwọn tó ń béèrè question sí question wọn ti tán ni. ẹ̀yin tẹ́ ń béèrè question ẹ send request now. Ẹ jọ̀ọ́ ṣé torí pé ó ti wá jọmọ palace ni wọ́n fẹ́ ẹ ó yẹ béèrè ẹ wọlé ẹ wá béèrè question aláàánú tí yín náà máa dé tó máa ṣe give away fún yín lágbára Ọlọ́run. Tí wọ́n bá lè wá sókè kan kọ question wọn sí comment section. ok wọ́n ní tẹ́ ẹ bá lè wá sókè kẹ́kọ̀ọ́ question yín sí comment question máa máa kà á fún yín comment section máa máa kà á fún ọba wọn máa bá yín dáhùn gbogbo yín tẹ́ ní ìbéèrè tó ní good evening sis when tẹ́ ní ìbéèrè tó wà tangible. Mr. Akeem ẹ kálẹ́ sà. Ẹ kálẹ́ o, mo ní ìbéèrè kékeré fún ọba Solomon. Mo ní kí n béèrè pé kí ni vision tẹ́ rí fún ọdún 2025? Yes sir. Mo fẹ́ béèrè lọ́wọ́ ọba Solomon ní pé kí ni vision tán rí fún ọdún 2025 tàbí ojúkọ yìí. Hello? Ẹ̀yin tẹ́ bá ní question tẹ́ fẹ́ béèrè ẹ send request àbí kẹ́ béèrè ní comment section màá kà jáde ẹ ṣé. Ẹ̀yin tẹ́ bá ní ìbéèrè ẹ send request yín ẹ̀yin tẹ́ bá ní àlá tí kò yé yín ẹ send request yín ẹ̀yin tẹ́ bá fẹ́ kí ọba ríran sí yín ẹ send request yín. Okay. Can someone that have Ifa go to church? Hold on, kọ́ bá fi ṣe tán. Mr. Ọlọ́pẹ́ ẹ káàbọ̀ sà. Ọba Solomon ẹ kálẹ́. Mr. kí ni ìbéèrè yín sà? Mo fẹ́ béèrè lọ́wọ́ Ọba Solomon ní pé kí ni wọ́n bá wa rí sí nǹkan tó máa ṣẹlẹ̀ ní ọdún tó ń bọ̀. Kí láwọn èrò. Ọba ẹ ti mute sà. Mo ní kọ́ lọ béèrè lọ́wọ́ àwọn pásítọ̀ tó ń fún ní ìdá mẹ́wàá sí ẹ. Ok ọba ẹnìkan béèrè lẹ́yìn ní comment section pé ṣé ẹni tó ní faṣọ lè lọ máa jọ́sìn ní inú church. Hello ọba. Kò síbi tẹ́ni tó bá ní fáwọn lè wọ̀. Ẹ kálẹ́ sà o. Ẹ kálẹ́ sà kí ni ìbéèrè yín sà? Big Sam I'll read it. Kí ló dé tí wọ́n máa ń pe ọba ní òsínwín?
Time to ask reasonable questions. Some people will just come up and ask questions. Tẹ́ pé tí little child bá béèrè gan, ó yẹ kó fún lábàrá ni. If you have a question, send in your request. Ọba ìkàlẹ̀ sà, láìtọ̀ ní ìkàlẹ̀ mà. Ẹ kú ọjọ́ mẹ́ta mà. Ọjọ́ kan pẹ̀lú mà. Ọba mo ní question. Question mi dẹ̀ kéré láti inú Bible ni. Ṣé kí n bẹ̀rẹ̀ sà? Number 1. Tabanika wo Romans 10 verse 13. Ṣé mo lè kà ní English sà? Can I? Hello, Oba. Okay. Romans 10 verse 13 says, whoever calls on the name of the Lord will be saved. So mo fẹ́ kẹ́ bá mi 3 chapters, like 3 different Bible mo fẹ́ kà. So mo fẹ́ kẹ́ bá mi túmọ̀ ẹ̀ sà. So Romans yẹn ó sọ wípé ẹnikẹ́ni tó bá pe orúkọ Olúwa òun ni a ó gbàlà. So Matthew 7:21 ó sọ wípé not everyone who calls on the name of the Lord will be saved, which is Matthew 7:21 says not everyone who calls on the name of the Lord will be saved. Iṣẹ́ àwọn apostoli Acts 2 verse 39 says only those whom the Lord chooses will be saved. Hallelujah. So Ọba ẹjọ́ sà, ẹsẹ̀ Bíbélì tí mo kà mẹ́ta yẹn ẹjọ́ sà ṣé lè bá mi yànnàná ẹ̀ sà? Question mi nìyẹn sà.